so n tó jẹ́ kí àwọn àrùn oríṣiríṣi pọ̀ láyé ni pé a ya nǹkan ìbílẹ̀ sílẹ̀ àtẹ̀lé mọ́. ṣe rí bẹ́yẹn bí àwọn bàbá wa ṣe mọ̀ jọ ọwọ́ èèyàn báyìí wọn a máa wò àtẹ́lẹwọ́ báyìí ṣe ọwọ́ ti tèmi kò papọ̀ mọ́tọ́mọ́ tí mo bí ti yín kò lè papọ̀ mọ́tẹ́lùmí nílò òyìnbó ni wọ́n fura sí ní wọ́n fi ṣe tom print ọwọ́ ni bàbá àgbà wa máa wò bàbá Ìgbèjì àgbà Gbàdàmọ́sí Ògún nínú Ìgbèjì ọwọ́ yẹn ni wọ́n wò wọ́n fi ìwọ báyìí ó kọ rẹ ni bí o ti ṣàṣìṣe rẹ o bí ilé yìí nǹkan báyìí ní ṣẹlẹ̀ ń bẹ̀ o ogun báyìí ní ẹgbẹ́ tí o ẹni báyìí kí ló kọ rẹ o ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ nítòsí ṣe rè wọ́n wá máa ń ṣe kinní kan tí wọ́n kọ́ ṣe fún yàn nígbà tí bàbá mi ń bẹ wọ́n ní kí èèyàn lọ rè wá ewé ìtìpọ́nlá abìfà gbúrúgbú bàbá fẹ̀gbọ́n tán kó tó fàbúrò wá fẹ̀gbọ́n bá ṣe mí lóore ó tó kàbúrò ìtìpọ́nlá àmì dé abìfà gbúrúgbú ewé ìtìpọ́nlá èèyàn ìjà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ tí mo sọ fún yín mo fi Ọlọ́run alààyè ní gbogbo bàbá mi ti ṣe nù mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀jà ẹ wàá fi sójú ọlọ bàbá mi ò ní kí n lọ tá a bá ti lè lọ dèédé ọṣẹ téèyàn ó fi wẹ̀sùn ní ọjọ́ méje náà láàfin kù àmóyin láwa ikú sẹ́ni pé yóò fojú di agbọ́n Yorùbá wọ́n wà á pé sí ọ̀nà méje kankan yóò kánà ní ó fi máa wẹ̀ yóò wà máa wẹ̀ nígbà tí ọjọ́ bá ti búra sẹ́ni pé tọ́jọ́ bá ti sílẹ̀ bá ti sú níyàwó wọn sẹ́ni pé bílẹ̀ ọba lọ́jọ́ bá ti kú ilẹ̀ tiẹ̀ ti sú nígbà tí ọba jí báyìí inú ìmọ̀lẹ́ ayé rẹ̀ ní òbí sí àgbẹ̀ ayé ló sì máa yí padà ìgbà yóò rojú ráàyè àwọn oṣó kan ní bájà ní àjẹ́ kan ní ọjẹ́ ìtúwọ́ asínà tí tó ń dóògùn ọ̀jẹ́ kéèyàn mọ́ gbàgbé kànbílẹ̀ lóòótọ́ ìrọ́pọ̀ o àmọ́ bàbá mi lọ sọ fún mi tó bá ti lè rí irọ́ nǹkan kan tó pọ̀ òríjìnà rẹ̀ wà ọwọ́n ni torí òríjìnà ni wọ́n fi ṣe irọ́ o báwo bá sọ pé àwọn tí ń polówó àwọn tí ń sọ̀rọ̀ nípa oògùn dúdú irọ́ wọn ti pọ̀ jù àwọn oníṣègùn bílẹ̀ àwọn babaláwo irọ́ wọn ti pọ̀ jù irọ́ pọ̀ jù báyé ṣe rí ni ọ̀pọ̀lá ni ló ń jíṣẹ́ tí a pè sí ló ń pa orí ọ̀fẹ́ Ọlọ́run mo wà l'Ógbómọ̀ṣọ́ mo sọ fún yín pé orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ oyè bàbá mi ni bàbá mi bọ́ bẹ́ẹ̀ èmi náà bọ́ bẹ́ẹ̀ bí ẹ bá ti dé Ògbómọ̀ṣọ́ kó kàn sọ pé òun lọ sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì ní Làkà Òkété ibẹ̀ lọ́fíìsì wa wà ní baálẹ̀ jẹ́rù ilé alága a sì lọ ọ́fíìsì lẹ́kọ̀ọ́ náà ní Abraham Adesanya shopping complex number 58 ní òní pánù lọ́fíìsì àbáyé ọkọ̀ ojú sí lẹ́kọ̀ọ́ AP báyìí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́fíìsì ní wà bẹ́ẹ̀ la lọ́fíìsì nílùú òyìnbó náà wọ́n lọ́fíìsì Ṣakí lápẹ̀lẹ́tẹ̀ báwo la lọ́fíìsì l'Àbújá káàkiri náà mo nílò sọ̀gbọ́n àmọ́ Ògbómọ̀ṣọ́ lè mi gangan wà ẹni tó bá fẹ́ rí mi tí ìbá kí n bá travel kú Nàìjíríà mo wà níta bá lọ sí research nípa ìwé àti gbò tí mo bá lọ náà nù níṣẹ́ méjì iṣẹ́ tẹ́tẹ́ náà mi náà nù. ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi tí ẹ bá fẹ́ pè mí bóyá yálà àlàyé lórí tí mo sọ yìí àbó tiẹ̀ níbèrè mi kéèyàn pè mí sí 082 335 80664 zero number mi ni 080 20 40 59 54. ọ̀dà fún tẹ béèrè òní egbògi kan bẹ tí bàbá mi máa ṣe fún yàn tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an ewé ewúro tá à ń jẹ lọ́bẹ̀ òun èmi máa ń ṣàlàyé iṣẹ́ díẹ̀ tí ń ṣe torí àkókò wa tá a bá ti gún a gún ṣùṣùṣùṣù a wà fún omi rẹ̀ jáde a ní fomi sí o òun gangan lómi rẹ̀ tó wáyé pápá yí pé inú ẹ̀rọ la fẹ́ ṣe kò sómi níbẹ̀ a kọ́kọ́ dà sínú omi fún bí ìṣẹ́jú márùn-ún a wà wọ̀n a wà yan omi ara rẹ̀ a wà gún tá a bá ti gún wa fún omi ara rẹ̀ a wà fi iyọ̀ díẹ̀ sí tá a bá ti fi iyọ̀ díẹ̀ sí ọmọ ìyá mi ó ti dògùn sẹ́ni tí mo sọ ni tí ìgbóná bá kọlu ọmọdé tàbí àgbàlagbà measles tẹ́ bá ti fẹ́ra la tó bá fọmọ díẹ̀ ojú ẹsẹ̀ ní ọ̀nà tí wọ́n bá sọ̀yàn lóògùn àbúrò ẹ̀yàn lálàá jẹ nǹkan lójú orúkọ tó bá lè mú síbí kan bẹ̀ bàbá kọ́ gbàgbé ẹ̀ tàbí bá da kòkòrò bòyàn lára kòkòrò èyí tó ti lóògùn oríṣiríṣi tí ọ̀lọ́ kó fi rárá kó sì mú mẹ́ tàbí èèyàn bá tẹ oògùn mọ́lẹ̀ ẹsẹ̀ yìí ń dàrú láàmú tiẹ̀ mójútó ẹ̀ kọ́ mọ́ ọmú kọ́ mọ́ fi rá
yóò sì kó mẹ́ tàbí inú bá ń rún yàn tí ń sàn yí kí bóyá ìpàkì kan ní bóyá ọgbẹ́ inú kan ní ìdálàmú